like Big Joe wà bí. Islam tí kò rí burúkú lọ sí Big Joe sọmọ ìlú yìí rè o. Ibo. Rárá àwọn sọmọ ìlú mi ní kẹ. Àkókò mà ló pè. Ibo nìyẹn. Ìkàrẹ́ àkókò mà ló pè. Ibo nìyẹn. Wọ́n sọmọ ìlú mi o. Ibo ni Big Joe. Ẹyẹ. Ibo ni ìlú ti yín. Ọmọ Saudi Arabia ni. Lẹ́yìn àmì. Ìṣòwò. Fásulàmù. Big Joe ṣe nípa yẹn ẹjọ́. Salami ni Suleiman kọ. Afa Salami. Salami. Ẹni sùn ìgójú yẹn wọ́n dàgbà tí wọ́n ń wo díje ṣèkì. Ìgò yẹn lágbára. Ìgbà wọn ni mo jẹ́. Designer ni ìgò Àwọn yẹn. comment section wọn ọ̀dà wọ́n dẹ̀ sọ pé àfa àmójú. Olówó Èkó ṣe wọ́n fẹ́ ilẹ̀ set àfa ẹ̀ up. Set mi ọ̀pù. Mi ò sì wí ìbí. Ṣé mo kọ́ tó wà lẹ́sìn? Ṣé mo kọ́ tó wà lẹ́sìn? Pé when will the right thinking person say o máa fẹ́ ọmọ ọdún mẹ́fà? Okay, let's now vice versa. Tó bá jọ ọmọ tiẹ̀ lọ́mọ ọdún mẹ́fà téèyàn kan fẹ́ ṣó máa allow. Ẹ máa gbọ́ níṣẹ́ rí àwọn kankan bẹ tí ẹ̀yin ń jọ̀jì ẹ nísìn kí lè rí ti yín lórí nǹkan tí Ọlọ́run pa nẹ́bí láṣẹ yìí ní kókò gbọdọ̀ ṣe nǹkan ìgbà yẹn ó yàtọ̀ sí tì sìn. Ìgbà yẹn irun àtìgbà yẹn kọ́lé ṣé irun àtìgbà yẹn kọ́lé kí títí di sùn. Àwọn kankan bẹ ẹ máa gbọ́ àwọn kankan bẹ tí. Ọlọ́run bá nàbí ọkàn tó kàn sọ̀rọ̀ bí ṣì ni wọ́n máa ń kọ́ lóyún ní hallucination ìsọkúsọ ló ń sọ wèrè ní bọ̀bọ̀ yẹn. Àmọ́ bí ìkùsẹ́ tó ń bá sọ̀rọ̀ kan rò ló àròsọ ní wọ́n rò ó sọ níbi ó dẹ̀ mẹ́yìn bí rọ́bìṣì ló sọ kí wọ́n ní rọ́bì kábà wò ní. Bàbá bí ẹjọ́ tó lọ ẹjọ́ ok ilé táwa ń kà yìí ìwé táwa ń kà ìwé irọ́ ni àbí báwo ló ṣe jẹ́. Ìwé irọ́ ni gbogbo irọ́ ni ó ṣe gbogbo hold on ó jẹ́ pé ìwé yẹn kò ń lọ bí tó dáa fi bí àwọn òṣì bí òfò ló máa ń lọ bí Mali bí Sudan ló ń gbà kọjá kò dó London kò dó Europe kò dó Paris o. Why? Okay. America bí báwo kò dún bí báwo. Àwọn ìbò tani kò dún bí ti tani bí ti báwo ni kò ṣe dún mú kò dún Paris kò dún bí. ẹ̀yin tó rí tán lẹ́yìn náà tó kó lẹ́rú náà gbé sí yín lórí òyìnbó ń ṣe Islam. Ẹ máa gbọ́ ṣé ẹ mọ traft gbogbo ẹgbẹ́ láyé ṣe mọ bí tó ti ń ṣe Islam gbogbo ẹgbẹ́ láyé tó ti ń ṣe Islam. Ẹgbẹ̀rún Sàlámì ẹni sùúrù wọn ṣe Islam ní North Korea ṣe mọ abẹ́ mọ́. Ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀. Ẹ lọ yẹ̀wò fúnra yín wọn ṣe ní North Korea. Ẹgbẹ̀rún kan Sàlámì ẹ wo bíbá ṣé mo bí Muhammadu náà tí ó ṣe mójúrì tó ṣe náìsọm. Ẹ máa gbọ́ kí nìkan ni pé. Ṣé mo kó ṣe náìsọm ẹni sùn ṣé Muhammadu náà ṣe náìsọm. Ní àgbàláyé tàwa yìí nísìn ní àgbàláyé tàwa yìí nísìn ṣé mo kó ṣe náìsọm. Ẹ máa gbọ́. Ẹ kókó lọrin ojú ọba tó ń tó bọ̀. So ní àgbáláyé tó ti ń ṣe Islam nísìn mi ò tí ì rí kọ́ńtì kan tí ó ń gbé àwọn ọ̀rọ̀ báyìí jáde so tó yàtọ̀ sí ilẹ̀ Yorùbá. Holland wọ́n di advance Islam ní Holland wọ́n deport ẹ̀ Germany náà ti ń deport wọn wọ́n sì tó tóbi Germany wọ́n ti wó dànù Germany Spain àti Netherlands ló pè Holland wọ́n náà fẹ́ wọn mọ́ wọ́n náà fẹ́ rí tó jẹ́ wọ́n tẹ fẹ́ Islam rárá láti tó ń bá wà lágbègbè. Ẹ jẹ́ ká sọ fún ní Áfíríkà ẹ lè lọ yẹ̀wò ẹ tẹ̀ sí Google ní Angola àti ẹmọye mosque tí wọ́n wó láti Ìjẹta ẹ lọ ṣe wádìí sí. Làkàbà so nítorí pé kí ni o. Gbogbo èèyàn ti ń sá fún ẹ̀sìn Islam ṣé ẹ̀rí nǹkan tó wà bẹ́ẹ̀ ni ẹ̀sìn apààyàn ni. Nítorí pé bèbí ti ṣẹ́jú ojú ti là. Ẹ máa gbọ́ Islam yẹn kan burúkú ni. Ẹ máa gbọ́ lọ́dọ̀ tí wọ́n náà apààyàn rẹ̀ lọ́wọ́ tí wọ́n bí sínú Islam. Lọ́dọ̀ tí yín nìyẹn torí èyí tẹ̀yìn sọ yìí Ọlọ́run ti sọ̀rọ̀ yín kalẹ̀. ká ní lè tó àlọ́wọ́ mi ìpurọ́ ni Ọlọ́run sọ pé tó bá jásí pé n ta fi rán ànábì nǹkan ta fi rán yóò ṣe òtítọ́ ẹ̀yin mú ti yín wá tó dájú lè lọ. Ọlọ́run sọ bẹ́ẹ̀ wọ́n jí kan pẹ̀lú ọpọlọ yín sá. Ọlọ́run ọba àlá sọ bẹ́ẹ̀ pé tó bá jẹ́ pé sí ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ̀yin lẹ́ kí ni ẹ mọ̀ pé kí ni mi mọ̀ tẹ́gbà lérò pẹ̀lú bá ṣe ń wí yẹn ẹ̀ ń gbà lérò rẹ̀ ní. nǹkan tí ò jọra mọ́ra wọn àwọn tó bẹ́sẹ̀ wọn ò lè pè lọ́lọ́run ọba Allah náà ń pè nǹkan wọn Allah. Ọlọ́run ọba Allah
Ọlọ́run ọba láti mi. Ìtọ́rí olè ní ẹ sì kì mọ́ nǹkan tó wà níwèé. Ṣé rí Ọlọ́run ọba láti mi tó ń tó ẹ jẹ́ ká bọ́ sí di ọ̀rọ̀ wọn ẹni sùúrù ṣé mo nígbà tẹ́ ní Muhammadu fẹ́ ọmọ ọdún 4 ẹ jẹ́ ti sọ fún yín ṣé mo pé Abubakar àti Umar wọ́n fẹ́ ọmọ ẹ̀ ṣé mo kan tí Muhammadu sọ fún wọn ó lọ́mọ òun kéré kí ló tó fi sọ bẹ́ẹ̀ pé tòun kéré òun dẹ́ fẹ́ ọmọ lọ́mọ kí lẹ rí sí àfa ẹgbẹ̀rún kan sálámì. Wà máa yẹn tí kò á nílẹ̀ hawa ànábì ò kì í ṣe ń fẹ́ nu ntọ́lọ́ máa paláṣẹ ní oṣù. So òun lè fẹ́ ọmọ kékeré kò fẹ́ kọ́ fọ́mọ tiẹ̀. Wà máa yẹn tí kò á nílẹ̀ hawa ọlọ́run tó rán iṣẹ́ rẹ̀ ó mọ̀ pé kájú rẹ̀ ló fi rán òun sì kọ́lẹ̀ ní àkọ́kọ́ òun kọ́lẹ̀ ní tó kọ́kọ́ jíṣẹ́ tọ́lọ́run ti rán bọ̀ ọlọ́run wá fi òun ṣe adé gbogbo àwọn tó ti wà ní. So kò sì lè ṣe kankan yàtọ̀ sí. Káwárí nǹkan kan ẹ̀rí kan tẹ́lẹ̀ sọ pé n tó ṣe yìí kò lẹ́tọ̀ọ́ tó yẹ pé náà lọ́kọ̀ọ́ nínú ẹni tọ́lọ́run sọ pé ọlọ́run ní n tó bá ti ṣe òótọ́ àwa la ránṣẹ́ àwa la ní kò ṣe ẹ̀rí kan tó wọ́n sọ fún wa pé nǹkan ìtànàbí ṣe yìí tí ò dáa ni kárí ọ̀rọ̀ tẹ́sí ń sọ nípa ó fẹ́ ọmọ ní mélòó kan yìí ayé àlọ́kọ̀ọ́ ní táfà yẹn kalẹ̀ kan ó yẹ tó fẹ́ zénà gbogbo ọmọ tó gbàtọ̀ ayé yẹn ó dìdí ìwà sọ̀rí hàn wọ́n là mọ́lẹ̀ wọ́n fi rinlẹ̀ ni fún ànábì pé àyà yìí o ọ̀rọ̀ yẹn o ìwọ ló bá wí báyìí o ọ̀dọ́ ẹ̀ ló lọ́ọ́ dàrẹ́tì wípé kó fẹ́ Zainab. ẹgbẹ̀rún kan sálámì nǹkan tẹ́ ẹ̀ sọ́n sí pé gbàtà aláṣọ àyà yẹn kalẹ̀ ta ló sọ ọ́ kalẹ̀ fún. Ó sọ kalẹ̀ fún ànábì Muhammad. So ẹ̀jẹ̀ wá bèrè lè fún yín ta ló lọ báwo ló ṣe bá Zainab sọ̀rọ̀ ṣáà bí lè lọ bá pé mo fẹ́ máa fẹ́ ẹni àbí àlá ló bá Zainab sọ̀rọ̀. Níwọ̀n ìgbà tó jẹ́ sí pé ànábì jẹ́ Zainab jẹ́ ọmọ ọjọ́ ó sì ká àyà hàn sí létí pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ pẹ̀lú ìgbàgbọ́ tó sì gbàgbọ́ náà ànábì àwọn ló ṣe kà ṣé gbogbo wọn jọ jókòó pọ̀ ni Muhammadu wa ń kà fún. nígbà tó yẹ kó ànábì máa ń ṣe alikọ ànábì máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Ibo láti lè ka lọ́tẹ̀ ń sọ ibo láti lè ka pé jókòó. Ẹ jẹ́ kí n bi ẹ̀yin náà léèrè èyí tẹ́yin náà ń sọ yìí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ẹ̀yin náà ti lè fún alẹ́ rí ẹ. Èwo ni mo sọ pé tí mo sọ ìpè rọ ni. Ẹgbọ́n tẹ́ sọ ẹ sọ nǹkan mo ní kẹ́ fún mi lẹ́rìí nǹkan tẹ́ ń sọ. Èmi ń bi yín léèrè ọ̀rẹ́ Al-Qur'ani ló sọ yá lọ èmi ń fún yín ní ọ̀rọ̀ pé. Ọ̀rọ̀ tẹ́yin ló ń sọ gan-an bí akẹ́kọ̀ọ́ padà sídìí ọ̀rọ̀ mójú tẹ́lẹ̀ ẹ̀rù. ẹ máa gbọ́ ẹ jẹ́ sọ kí nìkan fún yín ọ̀rọ̀ ànábì tẹ́ ń wò yẹn. Ṣé bí jùwọ́ àmì bí kì í bá wọn sọ̀rọ̀ lọ àfa yìí. A rí pé ànábì máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ó máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn bẹ́ẹ̀ ni ó sì máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀rí ẹ̀ ń bẹ fún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn sàhábà fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ok ìgbà táyà kan ò sì ní sọ̀kalẹ̀ kánábì máa kọ àwọn èèyàn yóò ṣàlàyé fáwọn èèyàn yékéyéké torí pé ànábì sọ àdìsí kan wá tánábì sọ fún wa pé buyistu li atamima husnul akhlaq tí ànábì sọ fún wa pé wọ́n gbé mi dìde láti wá pé àwọn ìwà tó dáa gbogbo ohun tí kò bá dánú ṣe sí yín wọ́n ní kí n yọ kúrò pé eléyìí ò dá eléyìí ló dá. mo ń gbọ́ yín. Ṣé fẹ́ bá wọn sọ̀rọ̀ ta ló fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ ló fẹ́ bá fa ìsọ̀rọ̀ wọn bá wọn sọ̀rọ̀ o torí gbogbo ọ̀rọ̀ táfà yìí sọ bíi mójúmójú mo gbọ́ nínú ọ̀rọ̀. Kò sí nǹkan téèyàn fẹ́ bá Alfa Salami sọ because tẹ́ bá bí wọ́n léèrè A instead kan dáhùn B C wọ́n lọ Y K J L ìsàlẹ̀ pátápátá wọ́n kàn yíyàn. ẹ máa gbọ́ sísítà Nikki ẹ máa gbọ́ ẹjọ́ tó tọ́lọ́hún wọ́n sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ yìí wípé kí n mẹ́rin wá wípé ṣé n tá ànábì ṣe ń tó tọ́ ni mo sì fún lẹ́ẹ̀rí tó sọ tọ́lọ̀ ń sọ pé ànábì ò ní ṣe nǹkan kan. Mr. Salami tó bá ti di ọ̀rọ̀ fífọ́ lẹ́nu báwo náà pé specialization nǹkan tẹ láìkì jù ní ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín kí ni ìjìyà fún ẹni tó bá fi ẹ̀sìn Islam sílẹ̀ according to Islamically ẹni tó bá fi Islam sílẹ̀ fi ọ̀rọ̀ Aisha bẹ́ẹ̀ ẹni tó bá fi Islam sílẹ̀ ṣe lọ́dọ̀ ní àwùjọ wa tá a wà yìí o dandan kọ́ ni. Islamically ni mo sọ o ọ̀rọ̀ yín ò kàn mí. níbi tí òfin
Árábù, Sáúdí, Kùránì, àdìtì gbogbo wọn yẹn kí ni ìjìyà ẹ̀? Ìjìyà rẹ̀ ni pé lópin ìgbà tí wọ́n ti bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì pé kí ló tó fẹ́ fi Islam sílẹ̀ tó sì lóhun o ìbádàkú gba Islam má fi Islam sílẹ̀ wọ́n lọ bá àwọn bá sọ̀rọ̀ wọ́n sì ti bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kínní tó bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì láàrin ìmọye ìgbà tó wọ́n yí pé kò fi Islam wọ́n sì fi làwọn àwòrán ó ti kúrò Islam. Láti máa rẹ́rìí nǹkan tẹ́ sọ yẹn. Ẹgbẹ̀rún Sàlámì wọ́n máa fi ilẹ̀ ṣẹ́ lẹ́rìí ẹ̀rí fún wa lẹ́rìí ẹ̀. No ẹ máa gbọ́ kílẹ̀ ẹ̀rí tí yín ẹ̀yin takọ̀ èmi ti sọ̀rọ̀ kílẹ̀ ẹ̀rí tí yín tó sọ fún mi pé. Bíjì ó yẹ fún wọn lẹ́rìí yẹn fún wọn lẹ́rìí yẹn. Ẹ fún mi lẹ́rìí yẹn. Ẹ fún wọn Súnánì Nìsáì 4059. Afa Salam èmi believe pé ó yẹ kẹ́ máa jókòó dáadáa kẹ́ máa mọ̀ ń pẹ́ tó tán dáadáa kẹ́ tó máa wá sórí program yìí o especially this particular one. Kí n mọ ẹni tó tọ́ dáadáa bí báwo. No like kẹ́ mọ̀ pé ẹ̀rí tẹ́ ẹ̀ mú bọ̀ ó wà so solid. Kẹ́ tó wọ program yìí. Ẹ̀yin wá sẹ́yìn ti fún mi lẹ́ẹ̀rí. Because there is nothing you want to say that is not being backed up with things so kò sí wọn tẹ́fẹ́ sọ tán ní back ẹ̀ up fún yín bí báyìí. ẹ máa gbọ́ nísìnyí èyí tèmi Sàlámì irú tí mójú tẹ̀sọ yẹn lọ ń sìn tí mójú tẹ̀sọ yẹn á ní lọ́wọ́. èyí tí mo sọ yìí ṣe tí mo sọ yìí ṣe léyìí ẹ fún wọn ní Súnánì Nìsáì 4059 Súnánì Nìsáì. ayé àlùkùránì tí mo tú lẹ́ẹ̀kan tí mo sọ lẹ́ẹ̀kan ẹ padà tú mọ́ kí lè tẹ́ ẹ padà débẹ̀ tẹ́ ẹ lọ tú wọlé láyé. Ẹgbẹ̀rún Sàlámì ẹ lè ka báyìí. Ẹgbẹ̀rún Sàlámì. Ń gbọ́ yín. Ó yẹ ẹ̀ka rẹ̀ yẹn. ẹ̀yin náà ni ẹ̀ka kẹtù ká gbọ́ ti yín. Ok wọ́n ní ẹni tó bá fi tẹ bá fẹ́ kà lọ́dọ̀ ní Súnánì Nìsáì 4059 wọ́n ní ẹni tó bá fi Islam sílẹ̀ wọ́n ní kó pa. Nbo ló wà mẹ́ nbo ni ẹ mú wá. Súnánì Nìsáì 4059 ṣe fẹ́ gbọ́ mo tuntun sọ fún yín. ẹ bá mi sọ̀rọ̀ kí ní àdìsí yẹn sókè. bí ìjọ ẹ bá wọn gbé lárúbáwá yẹn sí kọ́ka. ọ̀dọ̀ ẹ̀ṣẹ̀ kan máa wá lárúbáwá kiri. Yálà wa ìgbọ́n ti sùn. bá mi gbé tíra yẹn wá bá mi kó àwọn ìwé yẹn sí ibà.
wòlíì yóò jẹ èrè wòlíì, ẹni tí ó bá sì gba olódodo nítorí tí ó jẹ́ ènìyàn olódodo yóò jẹ èrè olódodo. Ẹnikẹ́ni tí ó bá fi ago omi tútù fún ọkàn nínú àwọn onírẹ̀lẹ̀ wọ̀nyí mú sorry o, ó ti kíní ẹ white, so the character is not visible like that. Ẹnikẹ́ni tí ó bá fi ago omi tútù fún ọ̀kan nínú àwọn onírẹ̀lẹ̀ wọ̀nyí mu nítorí tí ó jẹ́ ọmọ ẹ̀yìn mi, lóòótọ́ ni mo wí fún yín, kò ní pàdánù èrè rẹ̀. Bóyá ẹ ti kà á tán. Bẹ́ẹ̀ni. Inú òbí mi. Bọ̀ Jésù ò jí pátá ń gbogbo bíbá yìí o. Ẹni sùúrù. Ọ̀rọ̀ pátá báwo lẹ ṣe ṣe báyìí náà? Ẹ wà tútù. Ẹni sọ̀rọ̀ pátá là ń sọ bí mi. Jésù ní pé ẹni tí ò bá believe òun. Ok, mo gbọ́ sí. Ní sùúrù, èmi tó ń bá sọ̀rọ̀ yẹn. Ọmọ kan sọ pé wúlégans ni mí. Ilé ìbò wúlégans ẹ fẹ́ lọ tí kọ́ ni. Ní sùúrù, wúlégans ni mí. Wúlégans tó jẹ́ pé wọ́n bí mi sínú religion ni. Garage. Ó ti yẹ, wọ́n bí mi sínú religion, but mo dàgbà ní garage. Ó ti yẹ. So now ọmọ garage náà máa ṣe rere. Ọmọ pẹ́ máa ń ṣe dáwà. Èmi wà ní ṣe dáwà fún mi. Mo fẹ́ tú bíbélì fún ẹ. Màá ṣe máa ń tú bíbélì ní church. But tó bá dẹ̀ ti interject mi, mo máa gbé ẹ ṣépè ayérayé. Èpè yẹn ò lè mú mi because tó bá ti sọ nǹkan tó yẹ kó sọ àwòkájẹ the person. Ó fẹ́ lẹ́ẹ̀nì ni. You don't need to let me teach you. Ní sùúrù náà, ó fẹ́ lẹ́ẹ̀nì ni. Tó bá fẹ́ learn, ó need àti accept. It's not everything. Ó sọ nínú bíbélì gan pé ó lè gbọ́njọ́ ọmọọṣẹ́ ò lè gbọ́njọ́ ọ̀gá ẹ̀ lọ. Ó ti sọ ó ti kà fún lókè. That is not the koko let's see. Ó yà continue. Ó bá lè fẹ́ kọ́gbọ́n báyìí nígbà tó yin interject. Nígbà tó ní kọ́ lọ gbé kinní kan wá sí ṣùgbọ́n kó fara balẹ̀. Explain the verse. Ọlọ́run o. Ẹjọ́ tó rò títí tó fi kòkè ìdá orí náà nìyẹn. MC, explain the verse. Humility. Ẹ bá mi kà láti 35. Nítorí náà, èmi wí fún yín, ẹ bá mi kà díẹ̀díẹ̀. 34. Ẹ má ṣe rò pé mo mú àlàáfíà wá sí ayé. Ẹ má ṣe rò pé mo mú àlàáfíà wá fún yín. Èmi kò mú àlàáfíà wá bí kò ṣe idà. Kí là ń pè lálàáfíà sà? Ìfọ̀kànbalẹ̀. Because when Jesus arrived, ìgbà tí Jésù dé gbogbo ẹ̀yin èèyàn lérò pé bóyá òun ni ó lè fún yín ní gbogbo nǹkan lé ayé. Òun pé òun gangan ló ń pín àlàáfíà, ló ń pín ìyè pẹ̀lú gbogbo miracle tó ń ṣe fún yín. That is what you guys think. Ó dẹ̀ ń dá yín tọ́ pé ẹ má ṣe rò pé mo mú àlàáfíà wá. Èmi gan tí mo wá èmi ìgbádùn. Mo wá fún yín láti wá jíṣẹ́ bàbá mi ní kàwé sà. Èmi kò mú àlàáfíà wá bí kò ṣe idà. Bí kò ṣe idà, mi ò mú ìyẹn pé mo ò mú àlàáfíà wá fún yín o, bọ̀ fẹ́ tí ò bá gbọ́ràn, mo ní nǹkan báyìí tí mo lè fi bá a wí. Ẹ kàwé. Kí ni nǹkan náà? Kí ni irọ́ ẹ má kó mbẹ̀? Kí ni nǹkan náà? Kí ni idà? Kí ló fẹ́ fi dà yẹn ṣe? Irú ìtọ́ fi gé etí àwọn tó fẹ́ arrest àbí? Ní sùúrù náà, kí ló ṣe bàbá ètò interject? Irọ́ MC. Báwo ló ṣe fẹ́ kọ́gbọ́n báyìí? Ẹ fẹ́ lọ sí kọ́ ni ẹ má change Yorùbá nǹkan tó kọ sí mi. Báwo ló ṣe fẹ́ kọ́gbọ́n báyìí náà? Wọ́n tẹ̀ sí tún fi ọ̀rọ̀ Báíbù. Ṣẹ́ẹ̀rí kan tó ń ṣe é sí yìí o, ṣẹ́ẹ̀rí o, gbogbo ilẹ̀ ẹ̀ rí o. Gbogbo ilẹ̀ ẹ̀ rí o. Mr. Adúlórígbà, tẹ bá wà tútù, ẹ̀yìn tàbí wà lẹ́kọ̀ọ́ sí. Ẹ change àwọn words tó wà ń bẹ̀. Mi ò change anything bẹ́ẹ̀. Humanity ṣe ò change anything bẹ́ẹ̀. No. Bí change ọ̀rọ̀ ẹ. You change. What is idà? Kí ló pè ní idà? Idà is what? Ó yẹ ṣàlàyé kí ni idà? Idà jẹ́ bí nǹkan bí. Kí ló pè idà ní English? Kí ló fi idà ṣe? Ẹ kálẹ́ o. Wọ́n fi pààyàn ní idà. Wọ́n ní kò ń ṣe idà tí a fi ń ṣe kínní ọ̀rọ̀ ní idà tí ó wà ń bẹ̀ yẹn ọ̀rọ̀.
ta ló sọ bẹ́ẹ̀ níbo lẹ ti rí definition yẹn ohun tó fẹ́ túmọ̀ ẹ̀ sí nìyẹn sẹ́ okay no ẹni sùúrù humanity máa já ẹbọ olóòbí mi kó tó nígbà lórí page ẹ̀ máa já ẹbọ humanity I know that you are not a Christian and you are not a Muslim. You can go down if you don't want to listen. Go down please. You don't fucking interject me on my page. How dare you? Why are you doing that? Kí ló dé tó ṣe bẹ́ẹ̀ yẹn now? I'm telling you to calm down, go calm down. You want to béèrè kwado tó fẹ́ tún kọ́ fún ẹ, ó dẹ̀ tún interject. Tó bá ní pé ìdá ni, yes, okay, ìdá ni sọ́ọ̀dì. Tó bá dẹ̀ pé kò tún ṣe ìdá ọ̀rọ̀, kò no problem. Why are you doing that? Ẹ kàwé jàre, kò ọ̀run ṣe kọ́ báyẹn náà. Nígbà tó ní ibẹ̀ lọ gbé kọ wá, mo respect ẹ mo lọ bẹ gbé wá. Ìwọ ní second phone lọ́wọ́ náà tó lè lọ fi gbé kinní wá, ó ò lọ gbé wá. Mo tún wá gbé kinní yẹn dé, ó tún wá sọ pé kí n bẹ́ẹ̀ tú, mo tún wá bẹ́ẹ̀ tú fún òtún farabalẹ̀. Ó ní mò ń change ọ̀rọ̀. Ẹ bá mi kàwé. At 36 now, ara ilé ènìyàn ni yóò sì máa ṣe ọ̀tá rẹ̀. Ara ilé ènìyàn ló sì máa ṣe ọ̀tá rẹ̀. Òwe ni, òwe lọ̀rọ̀ Jésù. Jésù ò kì í sọ̀rọ̀ ṣàkà. Tẹ́ bá tẹ̀ lọ wo atọ́ka, ó ti wà ń bẹ̀, lówe ló sọ̀rọ̀ ń bẹ̀. Á dá fún yín o, bọ̀ kọ́kọ́ tí mo gbáradì sọ fún nìyẹn. Jésù ò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ straight, he's speaking parable. Gbogbo ọ̀rọ̀ ẹ̀ lówe ni. Ẹ kàwé. Àbí nínú Bible àbí ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n ní Jésù ti ṣe nílẹ̀ ibo ló ti yọ̀dà tó ti pààyàn bí ànábì ṣe tó tún kó wọn lẹ́rú ṣé Jésù kóyàn lẹ́rú ẹ fẹ́ tẹ́ ni lálẹ́ tẹ́ bá fi lọ síbẹ̀ èmi ò defend anything no mo kàn jẹ́ kó máa jẹ́. Èmi fẹ́ bá yọ̀nà náà ẹ̀ ni bọ́kú farabalẹ̀. Hello láíláí I will not accept that. Lóòwe kọ́ ni gbogbo ọ̀rọ̀ Jésù níbi tó bá jẹ́ parable wọ́n máa kọ parable sínú Bible. This is not lówe. This is not lówe. Báwo ni ìdá ṣe jẹ́ lówe? Ẹ má ṣe báyìí náà. Báwo lẹ ṣe ń ṣàbòsí humanity? You are not a Christian and you are not a Muslim. Ṣé ẹni pé mo jẹ́ kó sọ̀rọ̀ sí? Swear on what to believe. In pé kí nǹkan tí ẹ kà yìí, ìgbé kò tó bá jẹ́ pé irọ́ ni ẹni tó bá ń parọ́ láàrin èmi àti yín kí ọ̀rọ̀ nǹkan tí ẹ bá nígbàgbọ́ yìí kí kó polish wa. Èyí tó bá jẹ́ lówe the guiding of the vineyard wọ́n kọ síbẹ̀ pé this is a parable. Èyí tó bá jẹ́ parable wọ́n kọ síbẹ̀ pé parable. Ṣé gbogbo ọ̀rọ̀ Jésù ló jẹ́ parable nínú ẹ̀ ni? My brother ṣe rí ní orí Bible yẹn ó kọ sí ó ní Jesus send out the 12. Jesus send out the 12. Ògbà tó kọ̀ọ̀kan síbẹ̀ nìkan ṣe pé ó sọ pé ó ní pé kọ́ lọ jà kí ni kan send out the 12. Ẹni sùúrù nígbà tó bẹ̀rẹ̀ láti chapter 1 ní verse 1 nìyẹn tó sọ pé tó list àwọn 12 disciples yẹn ṣé lówe náà ni àwọn 12 disciples yẹn ṣé orúkọ wọn kọ́ ni wọ́n jẹ́. Ní sùúrù ọ̀rọ̀ Jésù ó yàtọ̀ sí tó bá máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bá dá àárín kan wà mọ̀ òwe ló fi ń sọ̀rọ̀ níbí tó bá ní ìkìmà. Ẹ bá mi kàwé ní sùúrù náà. Mo ń bọ̀ MC Cherry there is ó ní two kan tí mo fẹ́ lò ní mo fẹ́ fi two àárín yẹn bóyá èmi ni mo ń ṣe mistake ní ibẹ̀ yẹn. Ẹ bá mi wo Bible verse yẹn ṣé ìdá sword ló kọ síbẹ̀ jẹ́ kí n lọ wò náà fúnra mi. Sword ni it is sword ìdá. Tó bá yẹ kó sword ló kọ síbẹ̀ kò sí wàhálà. Humility humility ló fẹ́ wò nǹkankan. Gẹ́gẹ́ bí nǹkan tó sọ ń bíbá ó ní pé verse yẹn sọ̀rọ̀ nípa wípé the verse implies that his teachings and mission might create division among